ó jẹ́ kí mọ̀ pé Abdul Sadiq tó ń pè mí kò ń ṣòun. Kí wá náà ń pè? Muhammad Sadiq. Subhanallah ma yushrikuna. La ilaha. Ojú kan mi báyìí wọ́n kàn pariwo ní Ajara máa. Ya Rasulullah kusbi yadika Allah. Inú wọn dùn wọ́n dẹ̀ dúró wọ́n freeze wọn kan pa ni. Allah. Speak about. Ramat! Alágbàkò ni ọ́. Alágbàkò ni ọ́. Ní mọ́tà. Alhaji, kí ló dé tẹ̀ ń pariwo? Oh my God. Ṣé mi ò lè wọnú fóònù? Ẹ mọ̀ wọlé. Ramu, ibo ló ń lọ gan báyìí bó mo tiẹ̀ mọ̀ tí mò ń lọ gan báyìí. Wá. Yes. Ó ní mo ní láti dọ́gbọ́n kí lè jẹ́ ìyàwó Alhaji, ṣùgbọ́n òtítọ́ ayé kì í pè sílẹ̀ fún ni tán. Ìgbésí ayé tí kì í ṣe gidi ó máa ń dání lẹ́bi, ṣùgbọ́n ó ti pé ohun tí ó fẹ́ ni kò fẹ́ dé. Ìyàwó Alhaji ó sá lọ sí ayé tí kì í ṣe tirẹ̀. Ayé àtẹ́lẹwọ́ tí ó kún fún nìtàn alẹ́ fọ́. Ìyàwó Alhaji ó fẹ́ gbé bọ́ọ̀lù ayé rí, ṣùgbọ́n gbogbo ohun tí ó dá sílẹ̀ padà di àrínàkọ́. Ó rò pé owó ní ayọ̀, pé orúkọ ní ìbùkún. Gbogbo ẹ̀gbọ́n ṣiṣẹ́ rẹ̀ kó rò pé ó ń ṣeré pẹ̀lú iná. Ṣùgbọ́n ayé máa kọ́ ni nígbà tí kò sí ẹnikẹ́ni, nígbà tí ojú ẹ̀rọ burúkú bá yí padà sí òtítọ́. Ayé tí ó fẹ́ kì í ṣe ayé tí ó ní. Ìrìnàjò rẹ̀ kún fún nìkan sí àti ẹ̀kọ́. Kí ló kù nígbà tí ojú ti là? Àwọn àṣìṣe ti pé ó kàn gbọ́dọ̀ tún padà. Ìyàwó Alhaji ayé wa ò pé, àṣírí tí ó fi dá ayé rẹ̀ ṣe ti bàjẹ́ sílẹ̀. Ọmọ kékeré ló fò, but her dream was big. Ohun tí ó fẹ́ kì í ṣe ohun tí ó lẹ́ra. Ọkàn rẹ̀ ní Alhaji ìbàjẹ́ pé ó lè débẹ̀. Ọwọ́ náà àtúnṣe ayé tí kì í ṣe tirẹ̀. Ó ní mo ní láti dọ́gba kí lè jẹ́ ìyàwó Alhaji, ṣùgbọ́n òtítọ́ ayé kì í pè sílẹ̀ fún ìtàn. Ìgbésí ayé tí kì í ṣe gidi ó máa ń dání lẹ́bi, ṣùgbọ́n ó ti pé ohun tí ó fẹ́ ni kò fẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Bimpe TV pátápátá lẹ ti wo ìyàwó Alhaji apá kìíní, apá kejì àti apá kẹta. A ti mọ bó ṣe rí apá kẹta. Ozeyin níyàwó Alhaji tún kọ́kọ́ kàgbákò, ṣùgbọ́n Ozeyin jẹ́ ọmọ tó jáǹtì ẹ̀. Gbogbo aná la mọ̀ Ozeyin nínú kọ́mẹ́dì kí ò gba rẹ́dẹ̀rẹ́dán. Ìyàwó Alhaji ti ń ju àwọn àgbákò rọ́kànbọ̀kì yẹn, bẹ́ẹ̀ l'Ozeyin náà ń dá padà lójú mọ̀ pé ayé wá àlàyé wá, àwa ti mòdé rẹ̀ irọ́ ni gbogbo ohun tó ń pa á fún wa. Ṣùgbọ́n lẹ́yìn náà ni Múyìwá Adémọ́lá làwọn kó sọ́wọ́ nítorí pé àwọn ò jẹ́ ẹni tó mú ẹ̀sìn lọ́kùnkúndùn, wọn ò lẹ́sìn dáadáa tẹ́lẹ̀, tó dẹ̀ ti ń gbàdúrà wípé kọ́lọ́hún ó jẹ́ kí òun ó pàdé ẹni tí ó jẹ́ ẹlẹ́sìn. Ṣùgbọ́n gbà tí ẹni tí ó dé ó jẹ́ Alhaja Ramatu Muhammadu Rahmatulahi Atúrọ́ tàbí èlùbọ́.
inú èyí ò ń dùn wípé òun mọ̀ tí rí ìyàwó tó lẹ́sìn akírun lásán Bismillahir Rahmanir Rahim a sì forí kanlẹ̀ èhé ó sọ fún mi ìwà Adémọ́lá ó ní bí wọ́n ṣe é kínu èèyàn náà gbàgbọ́ ńgbà tó ṣe wípé kò kú ní pẹ̀sẹ̀ kí wọ́n ní ó ṣẹlẹ̀ nínú apá kẹrin gbogbo alámọ̀ wípé Alhaja Ramotulahi Muhammadu Ramotulahi mà ti kó ẹrù kúò nílé pẹ̀lú mọ́tò Alhaji yìí tó jẹ́ Múyìwá Adémọ́lá ó dójú ọ̀nà ó lòun mọbi tó ń lọ gan kí ni ó ṣẹlẹ̀ ta ni ó tún pàdé ẹ jẹ́ ká predict nínú ìyàwó Alhaji yìí ta lẹ gbádùn vibes ẹ̀ jù ṣé vibes Hussein lẹ gbádùn ni àbí ti yá Sẹ̀bílì àbí ti tàlájà àtúrọ̀tà bí èlùbọ́ gangan fúnra wọn àbí ti Ibrahim Yekini tó jàlájì Ìṣọ̀lá ṣáwọn lẹ gbádùn jù ẹ jẹ́ ká mọ̀ ní comment section ẹ sì bá wa subscribe kí ẹ bá wa comment kí ẹ bá wa tẹ like tó fi jẹ́ wípé tí ìyàwó Alhaji part 4 bá ti ń jáde ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí ó dàbọ̀.